dájọ́ ọjọ́ pé o bá a lóṣooṣù wa kò bá a sì dọ́dún ọdún gbọ́dọ̀ jọ. Mr. Adéwálé Abíọ́dún ló ṣọjọ́ ìbí tòní o ní kọ́jú kú. Bàbá olóríire ọmọ máa mújọ́ ọpẹ́ fẹ́lẹ́dùmarè ọba. Òṣùbà rẹ̀ màrè ọba lẹ́kúsá ẹlẹ́kùnlé àkéwúre bàbá àgbà. Mr. Adéwálé òkú ayẹyẹ orí kádùn ọjọ́ ìbí tòní. Ọkọ̀ Àjọkẹ́ Àdè ọmọ wọn ní Mẹ̀sílẹ̀ ni mò ń ké sí. Bàbá olóríire máa dání kọjọkọjọ níwájú ọba aláṣẹ. Ẹ ti mẹ́rin lódù ẹ ti pàgbọ̀nrín. Ẹ ti fojú rọ́jú àtúbìn lọ́mọ ẹ ò ní rẹ̀ dànù. Akí ọkú oríire bàbá ọlọ́jọ́ ìbí òní ò ní rámáyé. O ò ní lùgbàjì àìsàn tẹ́bí tará tọmọ ẹ ò ní dẹ́ni akọ́lẹ̀ wò. Ojoojúmọ́ ayé lórí táǹgbẹ̀bọ kárò ó lé. Òkè òkè ń tàṣà ṣebí lókèlókè lóṣù ń kọ́lé sí. Bàárẹ̀ ni tó ní o má lo kádàrá òdì ọ̀run tá a kọ fún ẹ yóò jẹ gbá. Bá a sì rẹ́ ní àbùkù tó ní o má ṣe délẹ̀kùn ẹ̀ lérí akọ́jú kú. Bàbá olóríire máa sòdí wùkẹ̀wùkẹ̀. Mo wá gbọ́ pé wọ́n lọ́mọ onímẹ̀sí ilé o. Ọmọ ọ̀tún wọn ní ọmọ àléèbá. Tí wọ́n bá bẹ kílẹ̀ rú bàbá wọn fẹ́ fi ọ́ ṣe. Ìwọ lọmọ ọ̀gbárùgbójó ògùn láyà ńlé. Ọmọ ewé kan ni mo pè ìgbéwé ló jẹ́ mi lójú ọlọ. Ọmọ atẹ́nijọ́wíjọ́ ọmọ onífẹ̀ máa yọ fanda. Ẹ̀yin lọ́mọ ajímu tápà oògùn. Ìwọ lọmọ òní máa ṣoògùn ọlá máa ṣoògùn. Ẹ sọ fárúgbó olé kó parúgbó ẹ̀ mọ́. Ìmẹ̀sí òtóró tó bá dọ̀la ìlẹ̀ ọmọ ọ̀tún onífẹ̀. Tó bá ń gbóhùn nínú àwo. Àjọkẹ́ Adéwálé aya rẹ ló ní máa kí ẹ. Ó ní kí ọ délédélé. Ó ní o ti ṣọdún èyí kò ní jẹ́ṣe mọ́. Ìwọ tẹbí tará lẹ́ ó ṣe tàmọ́dún lọ́lá wẹ́ẹ̀lù lókè. Tí wọ́n bá wá bí yín pé talẹ́ni tó ń kọrin ewì yìí. Abolúwájí lèmi ń jẹ́ ọ̀dọ́mọdé akéwì ìgbàlódé àjàrànkú tó mi gbó títì láàdì.